ìrántí lolúwa ní kàmí àṣẹ fúnra wa. sọ́wọ́n rọ́mọdọ́nà oṣù ọ̀la ti dé o. sọ́wọ́n rọ́mọdọ́nà oṣù ìkẹ́ ti dé o. gbogbo èèyàn ó tó láǹfààní láti máa gbọ́ àwọn ẹ̀rọ Ramadan ọ̀ranyàn lolúwa ṣe ẹni tó babaláyé ẹni tí kò jẹ́ dandan fún ẹni tí ó ń ṣàìsàn ó tàbá wọn tàn ti darúgbó ìlera wọn kò lè gbé tàbá wọn tí kò lè kírun dáńsẹ̀ nǹkan oṣù wọn lọ́wọ́ nínú àwọn obìnrin wa tàbá wọn tó ń ṣèrìn àjò ọlọ́nà jíjìn sẹ́ńjọ́ àwọn ni wọn ò lè gbàwẹ̀ yìí oṣù pátàwẹ̀ bá lọ́tàn o ó di dandan kàn sápadà o ọlọ́run ọba kò wọ́n rárá o ṣùgbọ́n ẹni tí kò bá lè gbà ó di kan tàbí kejì o kó bá lẹ́yìn ní súlì ọjọ́ kan ó dúró fún àwẹ̀ kan báyìí ni ó ṣe san gbogbo àwẹ̀ yìí o òtítọ́ lọ́ọ̀yẹ̀ ló tún dé ọmọ Ìmáàmù Mùsá ìwàásù Ramadan sóhun ni a tún gbé dé.